nǹkan tó ní kálukú bá gbàgbọ́ lé lórí òun ló máa ṣe. Téèyàn bá tẹfá èyí ò sọ pé ó ṣògùn owó gẹ́gẹ́ bí àwọn èèyàn tí wọ́n ní experience ẹ̀ tàbí àwọn oníbílẹ̀ tó jẹ́ àwọn babaláwo àwọn oníṣègùn tó jẹ́ àwọn èèyàn wa nínú sọ̀rọ̀sọ̀rọ̀ yìí. Tí àìsàn bá ń ṣèyàn tó jẹ́ gbajúgbajà olórin báyìí náà tí ó ń ṣe àwọn èèyàn lórí ayélujára wọ́n sọ wípé irú àìsàn wo ló lè máa ṣe Destiny Boy tí wọ́n tẹ̀tí ní wàá gbọ́n kankan rárá síta nígbàtí mọ́mí ẹ̀ sọ wípé nítorí pé ó jẹ́ superstar ọ̀fẹ́ jẹ́ kọ́wọn èèyàn kò mọ̀ àwọn kan wá sọ pé tó bá jẹ́ pé àwọn èèyàn bá mọ̀ ni ó ṣeé ṣe kí wọ́n ti rí oògùn kìíní yẹn. Babaláwo ẹ̀ ní ẹni tó mọ̀ yìí kò mọ̀ tọ̀hún ẹni tó mọ̀ tọ̀hún kò mọ̀ léyìí kí ló dé tí wọ́n sọ síta. Àwọn àgbàlagbà tẹ̀ sọ wípé àìsàn ní nǹkankan lára o ó ní ibòmí kí n pa ẹ́ òun láìsàn tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ òun lọ̀rọ̀ àìsàn. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní _Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà. Ẹ sì má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde kẹ́ ẹ lè máa láǹfààní láti wò ó. Ẹ bá wa share líǹkì fọ́nrán wa yìí ẹ bá wa like kẹ́ ẹ sì bá wa comment. Ojú tí ẹ fi ń wò wá kò mà ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé torí pé Bíbélì sọ fún wa ó ní tí a bá ń jó ká bá yàn jó tá bá ń dunnú ká bá ní dunnú tá bá ń ṣọ̀fọ̀ a gbọ́dọ̀ bá yàn ṣọ̀fọ̀. Lágbára Ọlọ́run ọba gbogbo ẹ̀yin tẹ̀ ń wo fọ́nrán mi yìí ẹ ò ní ṣọ̀fọ̀ lórí ọmọ. Ẹrù tí alábìàmọ kì í tú wọn kú ní gbé ká ẹnì kọ̀ọ̀kan wa mọ́lé. Ojú wa ò ní rí bi torí pé ojú àwòdì kì í rọrùn. Lágbára Ọlọ́run bá ojú ẹnì kọ̀ọ̀kan wa kò ní rí bi. Kí ló jẹ́ kí n máa ṣe bí mo ṣe ń ṣe yìí torí wípé àwọn àgbàlagbà wọ́n máa pòwe wípé tí màjèsí bá tojú ìyá ẹ̀ rọrùn ohun burúkú gbáà ni. Lágbára Ọlọ́run bá ohun burúkú ò ní wọlé ẹnì kọ̀ọ̀kan wa. Lórí òǹkọrin fújì pọ́ọ̀pù ni tí gbogbo wa mọ̀ sí Destiny Boy ọmọ ọdún 22 tí ògo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde ṣùgbọ́n tí ikú tó mú lọ. Àwọn nǹkan kan tí ó ṣẹlẹ̀ lórí ayélujára tí àwọn èèyàn wa ń jáde lọ́tún tí wọ́n ń jáde lọ́sì tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ní àkọ́kọ́ tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ kò sí nǹkan tí a lè fẹ́ sọ. A gbọ́dọ̀ kọ́kọ́ bá àwọn ẹni yẹn kẹ́dùn torí pé irú nǹkan tó ṣẹlẹ̀ sí Destiny Boy yìí ikú ni wọ́n ń pè é. Àṣàrà ìlú òun ló mú lẹ́tà ló mú wá fún. Kò wá sẹ́ni tí ò ní kọjá ní ojú ọ̀nà yẹn. Bíbélì sọ fún wa wípé a ti kọ́ fóníkálùkù wípé a ó kú tá bá sì kú tán ìdájọ́ ni. Òun mo sọ pé kò sí nǹkan tá lè fẹ́ sọ bó ṣe mú oníkálùkù lára tó pé bí yẹ́ ṣe lajú lẹ̀ ṣe bí yẹ́ rí pò lọ tẹfá ilẹ̀ rí pò lọ ṣe kíní kankan nǹkan tó ní kálùkù bá gbàgbọ́ lé lórí òun ló máa ṣe. Téèyàn bá tẹfá èyí ò sọ pé ó ṣògùn owó gẹ́gẹ́ bí àwọn èèyàn tí wọ́n ní experience ẹ̀ tàbí àwọn oníbílẹ̀ tó jẹ́ àwọn babaláwo àwọn oníṣègùn tó jẹ́ àwọn èèyàn wa nínú sọ̀rọ̀sọ̀rọ̀ yìí. Wọ́n sọ wípé kéèyàn tẹfá kò túmọ̀ sí wípé ẹni yẹn ti lọ ṣògùn owó. Kí ló wá jẹ́ kí n sọ̀rọ̀ yìí ni pé controversy wà lóríṣiríṣi
tí àwọn èèyàn fẹ́ máa dírágì bàbá onífá yẹn gẹ́gẹ́ bí àwọn tó bá mọ̀ wá wọ́n mọ̀ pé a ò kì í ṣe onífá o tá a bá sọ wípé a fẹ́ máa jáde wá láti wá máa dìfẹ́ǹdì bàbá onífá bẹ́ẹ̀ sì ni a ò ṣe mọ̀lẹ́bí Destiny Boy tá a bá sọ wípé ká lè máa ṣèfù àwọn òbí ẹ̀ kọ́wọn èèyàn máa sọ pé kí ló ń wò ṣùgbọ́n ó lajú ẹ̀ mọ́lẹ̀ bọ́mọ yẹn ṣe kéré tó yẹ kí ló mú láti lọ pé ó fẹ́ lọ máa tẹ̀fá ṣùgbọ́n kankan tó wá ṣẹlẹ̀ ní pé nígbà tí àwọn ẹ̀ka kan nínú àwọn tó ń fọ̀rọ̀ wá ní lẹ́nu wò tí wọ́n lọ bá ìyá Destiny Boy wọ́n lọ bá ẹ̀gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì lọ bá àbúrò ẹ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ àwọn méjì kan wà tí ọ̀rọ̀ wọn jọra wọn ṣùgbọ́n ẹnìkan wà tó jẹ́ àbúrò ẹ̀ tí ọ̀rọ̀ ẹ̀ kò jọra wọn nígbà tí àwọn èèyàn máa sọ tábẹ̀ sí ní lórí ìkànnì ayélujára ilé babaláwo ló kú sí o wọ́n ti fún ní pọ́ẹ́sì jẹ ni o nǹkan tó jẹ pọ́ẹ́sì tó jẹ àwọn nǹkan tó àpẹta tó pè ìṣàkà tó tọ́yìn fún òun ló bì sórí ṣíà ló jẹ́ kí ló fi dàbí ọgọ̀dọ̀ tó dàbí ẹ̀rẹ̀ ẹnu gọ́ta yẹn kọ́kọ́ oríṣiríṣi ọ̀rọ̀ ti lọ ṣùgbọ́n ọ̀rọ̀ àbúrò ẹ̀ tèmi kọ́kọ́ rí làárọ̀ ẹ̀ tó sọ pé wọ́n ti pọ̀ ọmọ ológo ìdílé wọn ogun ayé tó rò rè nǹkan kọ́kọ́ wọ́n fún pọ́ìsì wọ́n fún Destiny Boy ní pọ́ìsì jẹ́nì nígbà tí a máa rí tí wọ́n máa interview mọ́mí ẹ̀ sọ pé àrùn kan ti wà lára ẹ̀ tí wọ́n ń pè ní ọdẹ òru àbí kí ni wọ́n ń pè é pé òun ló ṣe é pé gbà tó bímọ nǹkan kọ́kọ́ fọ́rọ̀ yẹn máa gé pépèpé máa fi síta kí ẹ̀yin èèyàn wa kẹ́ẹ̀rí fọ́rọ̀ yẹn nígbà tí àǹtí ẹ̀ náà máa sọ̀rọ̀ ọ̀rọ̀ àǹtí ẹ̀ àti ọ̀rọ̀ mọ́mí ẹ̀ ó jọ mọ́ra wọn ṣùgbọ́n ọ̀rọ̀ àbúrò ẹ̀ yẹn kò jọ mọ́ra wọn torí pé nígbà tá a máa rí lórí péjì òǹkọrin gbajúgbajà fújì kan ẹ̀ tí máa rí lórí péjì wọn wọ́n sọ wípé àwọn gbọ́ tí wọ́n sọ fún wọn pé Destiny Boy wọ́n fún ní poison ní pèsè ní ó pọ̀ ẹ̀jẹ̀ kú àwọn ọ̀rọ̀ yẹn wá ń gbára wọn ṣùgbọ́n kí ló dé tí ọ̀rọ̀ yẹn fi ń gbára wọn ni wípé àwọn èèyàn wá ń blame àwọn ẹbí Destiny Boy wípé báwo ni wọ́n ṣe máa lajúlẹ̀ tí wọ́n máa jẹ́ kí ọmọ kékeré jòjò ló nìyẹn kí ó lọ ṣẹ́fà àti wípé níṣe ni ó ṣògùn owó ọmọ kékeré olórin tó ra mọ́tò 40 million ibo ló ti rí ibo ló ti ṣe nǹkan kan mo wá jẹ́ kí àwọn èèyàn kan máa mọ̀ wípé ẹni tí ó bá ti súnmọ́ ìlànà yìí lọ ọ̀rọ̀ bíi 40 million 100 million 200 million ló máa jọ lójú ẹ̀yin èèyàn wá káàkiri nílé lóko gbogbo àgbáláyé ọ̀rọ̀ kọ́kọ́ tèmi wá fẹ́ sọ ní wípé àwọn àgbàlagbà wọn máa pòwe pé ẹni jì sí kòtò ó kọ́ àwọn ìtókù ní ọgbọ́n òun ní ọ̀rọ̀ àìsàn tí wọ́n sọ wípé ó pa Destiny Boy yìí láàrin Destiny Boy àti bàbá onífà ẹ̀ àti àwọn òbí ẹ̀ kí ló jẹ́ kí n sọ̀rọ̀ yẹn wípé tí àìsàn bá ń ṣèyàn tó jẹ́ gbajúgbajà olórin báyìí náà tí ó ń ṣe àwọn èèyàn lórí ayélujára wọ́n sọ wípé irú àìsàn wo ló lè máa ṣe Destiny Boy tí wọ́n tẹ̀tí ní wàá gbọ́ nǹkan kan rárá síta nígbàtí mọ́mí ẹ̀ sọ wípé nítorí pé ó jẹ́ superstar ọ̀fẹ́ jẹ́ kọ́wọn èèyàn kò mọ̀ àwọn kan wá sọ pé tó bá jẹ́ pé àwọn èèyàn bá mọ̀ ni ó ṣeé ṣe kí wọ́n ti rí oògùn kìíní yẹn torí pé mọ́mí Destiny Boy ní babaláwo ẹ̀ ní ẹni tó mọ̀ yìí kò mọ̀ tọ̀hún ẹni tó mọ̀ tọ̀hún kò mọ̀ léyìí kí ló dé tí wọ́n sọ síta àwọn àgbàlagbà tẹ̀ sọ wípé àìsàn ní ìkọ̀kọ̀ lára o ó ní ibòmí kí n pa ẹ́ òun láìsàn tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ òun lọ̀rọ̀ àìsàn ṣe yí pé ó pé sọ́nà méjì ẹ̀yin ìran káàkiri gbogbo àgbáláyé bẹ́ẹ̀ ṣe bá wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì wa ẹ bá wa pín ẹ bá wa comment kẹtì bá wa share ẹ jẹ́ ká kọ́kọ́ wo nǹkan tí àbúrò ẹ̀ sọ òun lélẹ́yìí. òkú sílẹ̀ babaláwo ilé babaláwo kọ́ ló kú sí kò ṣògùn owó
ẹ̀yin tẹ́ ẹ sọ̀sọ̀kùsọ ẹ rò kúlẹ̀ abiyamọ o irú gbogbo kan tẹ́ bá sọ láyé ẹ máa rò tí kúlẹ̀ àbí sì kéré sí ohun tó ṣe èèyàn kò ṣòwò kò kù sílé babaláwo Ifá tó tẹ̀ kò ṣe kó fi ṣe ṣòwò ẹ mọ tẹ́ fẹ́ sọ̀rọ̀ láì ẹni tó bá kú mọ́ wọ́n bá ẹ̀sìn ẹni ọ̀hún. ẹ̀yin ìwà ṣe ti rí ẹ ti gbọ́ nǹkan tí àbúrò ẹ̀ sọ ẹ jẹ́ ká wo nǹkan tí mọ́mí ẹ̀ sọ kété tá a bá ti gbọ́ nǹkan tí mọ́mí ẹ̀ sọ tán àwa ju ti ẹ̀gbọ́n ẹ̀yẹ sí nítorí pé kò sí àsìkò ẹni báyọ̀ jẹ sàárà òun lọ̀gá ẹni tó ń jẹ tó ṣe sàárà tó ṣe bí ẹ̀yin àgbàlagbà ẹ̀yin tẹ́ bá wa wò fọ́nrán wa yìí ẹ̀yin lẹ́jọ́ ọ̀gá wa táwa bá ṣe tẹ́ bàbá wa wò kí la fẹ́ máa ṣe síta ẹ wo tí mọ́mí ẹ̀ náà kí wọ́n padà wò tí ẹ̀gbọ́n ẹ̀ òun lélẹ́yìí. ẹ bá wa dárúkọ yín fún ara lè mà. èmi nìyá Destiny Boy Saheed Adesina. ẹ bá wa sọ̀rọ̀ sókè dáadáa. èmi nìyá Destiny Boy Saheed Adesina. ẹ kú ọ̀rọ̀ èèyàn mà ẹ kú ọ̀rọ̀ ọmọ ọdún ajínà síra. ní ṣókí màá fẹ́ kẹ́ ẹ bá wa sọ bí ọmọ ọdún mélòó ni Destiny Boy. ó máa pé 23 lọ ọdún yìí. ní ọdún tá a wà yìí. bẹ́ẹ̀ ìjẹ́báwo gangan ló ṣe ṣẹlẹ̀ gan ní ọ̀rọ̀ awuyewuye tọ́rọ̀ kú ẹ̀ fi ṣẹlẹ̀ ṣó síkì ni màá fẹ́ kẹ́ bá wa sọ fún ara ilé tó ń gbò wá. ẹ ṣe gbogbo ẹ̀yà ara lé nọ́mbà 1 Destiny lọ sí mi torí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ò mọ̀ èmi ya Destiny máa tọ̀ mọ́lẹ̀ sí i bàdí Destiny tó bí first born wẹ̀ bóyá ó kun ọjọ́ 4 tí a fẹ́ lọ gbé ẹran ọbẹ̀ dún ní ìwọ̀n àfẹ́ fún mẹ́ran. ta ni ọbẹ̀ ẹ̀dùn yẹn gangan. ọbẹ̀ dún Ifáyọ̀mí ẹni yẹn ló tẹ fà fún. ok ó dẹ̀ jẹ́ máa nìyẹn jẹ́ nǹkan tó láìkì ẹ̀ gan bí ọmọ bíbí inú ẹ̀ wà ní Destiny wá gba ẹran bàbá ẹ̀ síwájú òun wà lẹ́yìn bàbá ẹ̀ bí sickness yẹn ṣe wọlé yẹn bó ṣe fọwọ́ gbárí mọ́ni yẹn bó ṣe ṣubú lulẹ̀ nìyẹn. ìyẹn ní bí ọdún mélòó sẹ́yìn. ó ti lọ bí bóyá bíi 2 years báyìí. ok ṣé ti ń yé wa. ṣálọ̀rọ̀ kan láti bẹ̀ láti gbé lọ sí hospital báyìí bẹ̀rẹ̀ sí pé ọbẹ̀ ẹ̀dùn ní ọbẹ̀ ẹ̀dùn mọ́ kankan àwa bẹ̀rẹ̀ sí pé ọbẹ̀ ẹ̀dùn wípé ó ti rẹ Destiny ọbẹ̀ ẹ̀dùn wá ní Destiny ò gbọ́dọ̀ kú gbogbo owó tó bá máa ná wa ká máa pè àwọn máa ní ẹ̀dẹ̀ tẹ wọ́n dẹ̀ send owó sí wa ní ẹsẹ̀kẹsẹ̀ wọ́n àgbẹ̀ hospital kìíní hospital kejì hospital kẹta ìyẹn ọbẹ̀ ẹ̀dùn. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ send owó yẹn nígbà tí àwa rí bí sickness yẹn ṣe ń lọ ọbẹ̀ ẹ̀dùn wá ní wọ́n ní ọbẹ̀ ẹ̀dùn ẹjọ́ nítorí Ọlọ́run pé gbogbo hospital tá a dé ẹ̀yin náà lẹ̀dẹ̀ fún wa lówó tá à ń ná yìí ìgbé bá ọbẹ̀ ẹ̀dùn wá ní ọjà kákó máa gbé bọ̀ nígbà tá a dẹ̀ débẹ̀ ṣoṣo wa náà wọ́n ṣe fún wa lọ́ṣẹ̀ mi gan ni wọ́n ní kí n náà wẹ̀ fún èmi náà mo wẹ̀ fún kan. ìyẹn lọ́dọ̀ babaláwo ọbẹ̀ ẹ̀dùn. babaláwo ọbẹ̀ ẹ̀dùn. ok adé padà wálé ara ẹ̀ yá kò ṣe mọ́ láti ni wọ́n fẹ́ fàyọ láti jọ́ kejì kó mọ àtúgbé lọ lòbí. torí gbogbo ọmọ Nàìjíríà ìsọkúsọ tẹ́ ẹ̀ sọ ẹni bá fẹ́ forúkọ ọmọ mi trend ihun tó ṣẹlẹ̀ sí Destiny fi jẹ́ Ọlọ́run pé á ṣẹlẹ̀ sílé ẹ̀. irú àìsàn wo gangan ló sọ pé ó ń ṣe gangan. òkú òru láìsàn tó ṣe Destiny. òkú òru ògó òru irú àìsàn wo nìyẹn mà. táìsàn yẹn bá yá ti mú ó máa mú máa ṣe bí wárápá báyìí tó bá jẹ́ ìyà tó bá ká lójú ẹ̀ tá a ti wá nǹkan lò fún tá a ti wá nǹkan tó bá ká lójú ẹ̀ ó ti sọ di onígangan ó máa ń sáré kiri a máa ń lé mú ni a máa ń lé mú débi pé aṣáà ń paná ọ̀rọ̀ yẹn àfẹ́ kí gbogbo ayé mọ̀ ìpínlẹ̀ tó jẹ́ pásítà àfẹ́ kó mọ̀ tàbá ti lọ sọ́ọ̀tù ta lọ sósì a lọ ṣọ́ọ̀ṣì kò sọ́dọ̀ ọbẹ̀ ẹ̀dùn nìkan la dé dúró a lọ ilé babaláwo a lọ gbogbo àìmọye ilé babaláwo ta dé àìmọye ilé pásítọ̀ ilé àfáà ta ti ṣe nǹkan pé kíkiri ẹ ṣálẹ̀ kí ọ ọbẹ̀ ẹ̀dùn náà dẹ̀ máa ń sọ pé ẹni tó mọ̀ yìí kò mọ tòun o kó pààyà wípé òun fi nǹkan dèwà mọ́lẹ̀ nǹkan pé tá a bá tún nǹkan a tún máa ń gba nǹkan níta a máa ń gbé lọ sọ́dọ̀ ọbẹ̀ ẹ̀dùn tá a máa ń lò fún ní ibẹ̀ àmọ́ nǹkan tó ń jẹ́ kí Destiny kó máa ṣe mọ́ ọbẹ̀ ẹ̀dùn dáadáa ni pé tí Destiny bá débẹ̀ ó máa ń fì ó máa ha ríbi ṣe tọ́tù ṣe sósì ọbẹ̀ ẹ̀dùn dẹ̀ ń lera mọ́ ló fi jẹ́ wípé ìfẹ́ yẹn débi pé ìjọ kan mo dídì pọ̀ ọbẹ̀ ẹ̀dùn pé gbọ́ná láìpẹ́ yìí ni mo bí ọmọ ìfúntífẹ́ yìí ti wá pọ̀ tó báyìí ìfẹ́ yẹn ti pọ̀ jù nígbà tó wá di pé ó lọ sáyé tòrò ìgbà tó lọ sáyé tòrò tó ti ayé tòrò yẹn bọ̀ wọ́n wá hàn pé ní wọ́n sọ ẹni ti fún mi mo ṣàkọrí pé wọ́n gbé gbanú ọba ẹ̀dùn ìgbà tó dẹ̀ gbé débẹ̀ bàbá ẹ̀dẹ̀ pé pàwọn ti wà ní ọgbà ọbẹ̀ ẹ̀dùn. ìyẹn níjọ́ wo nìyẹn. lọ́jọ́ ṣé kò sí lọ bí ọ̀sẹ̀ méjì báyìí. ọ̀sẹ̀ méjì. pàwọn ti wà ní ọbẹ̀. ọ̀dọ̀ ọlọ́bọ̀ ọbẹ̀ ẹ̀dùn. wọ́n dẹ̀ ní dọ́nu máa yọjú sàmúnà mi rí nǹkan fi ṣọ́ọ̀bù mi sílẹ̀ fún pé ó rẹ̀ mí àmọ̀ṣá èmi náà ti bá ti ṣe màá wá wò yìí tí má dẹ̀ pé wọ́n máa ní kò sí nǹkan ayọ̀ ló wà ó wà láyọ̀ kò sí nǹkan kan gbà tó wá tóbi ìjẹrin ìjàrùn ọkàn mi bẹ̀rẹ̀ sí falẹ̀ mọ́lẹ́mọ́ mo dẹ̀ pé kò pí kíkọ̀ mo ní bóyá ó sùn nígbà tó wá di ìjẹta ọ̀sán ìjẹta mo pè mo ní kábúrẹ̀ mẹ́sẹ̀jì ẹ̀ pé tó bá jí o máa rí mẹ́sẹ̀jì mi pé mo ní kí n gbóhùn ẹ̀ ni o ìṣá máa fa ọ̀rọ̀ gùn nígbà tó wá di alẹ́ mi mo ṣe ti ṣọ́ọ̀bù mo wá ṣe mo ní kí n bọ́ṣọ kì í ṣe ìjà aṣọ kí n bọ́ sórí bẹ́ẹ̀dì wọ́n kọ́ pè mí ní pé ìyàwó bàbá ẹ̀ bá pè mí pé wọ́n ní kí n máa bọ̀ pé bọ̀dá fìtì tó dákú pẹ̀lú kíní tó ń ṣe wọ́n yẹn kíní ẹ̀rẹ̀ ti ṣe wọ́n wà pẹ́ ọbẹ̀ náà wà pẹ́ ìyá Destiny bolo máa bọ̀ bá dẹ̀ gbéra bá dẹ̀ bẹ̀
ìyẹn ní alẹ́ ìjẹta níbo lẹ ti lọ bá wọn lálẹ́ ìjẹta yẹn ilé ọba ẹ̀dù ṣé bẹ́ẹ̀ gangan ló wà ibẹ̀ ọ̀dọ̀ ọba ẹ̀dù ló wà tí nǹkan yẹn ti ṣe. tí nǹkan tó fi kàyẹ́ fi kíkan kò ṣe náà wọ́n ní wọ́n jọ àwọn ọjọ́ ṣeré ni Ok. wọ́n ní ọ̀sán ìjẹta yẹn gan bàbá ẹ̀ ní ó ṣe fàájì fáwọn èèyàn ok bàbá ẹ̀ ní ó sì gẹrun toró ní ṣò lọ́jọ́ Sunday àná bẹ́ẹ̀ ni so bàbá yẹn náà dádì yẹn náà wà ní ọ̀dọ̀ bẹ́ẹ̀ níjẹta yẹn náà. gbà tẹ́mi máa fi débẹ̀ bàbá ẹ̀ àtọ̀bẹ̀ ẹ̀dù wọ́n ní bàbá ẹ̀ bí bàbá ẹ̀ ṣe sọ̀rọ̀ fẹ́mi o bàbá ẹ̀ ní ọbẹ̀ ẹ̀dù lọ sílé Ifẹ̀ bẹ́ẹ̀ ni bọ́bẹ̀ ẹ̀dù ò sí ní ilé bẹ́ẹ̀ ni nígbà tí ọbẹ̀ ẹ̀dù wá dé bọ́bẹ̀ ẹ̀dù ṣe ń wọlé ìyàwó ọbẹ̀ ẹ̀dù gèétí fọbẹ̀ ẹ̀dù lómi làwọn fi lọ pé ọbẹ̀ ẹ̀dù nínú rúùmù wọn pé kọ́ máa bọ̀ kọ́ tó wá bá àwọn wo dẹ́sìn jẹ́ mọ̀ kó tó wá pé nǹkan bá ń ṣe ọbẹ̀ ẹ̀dù ò lè fi dẹ́sìn lẹ̀ kọ́ lọ sílé Ifẹ̀ wọ́n ṣáà wá lọ pé wọ́n nígbà táwọn wá pé ọbẹ̀ ẹ̀dù dé wọ́n lọ́bẹ̀ ẹ̀dù wá ní wọ́n lọ́bẹ̀ ẹ̀dù dẹ̀ nùyà ẹ jẹ́ káwọn tún fún ní nǹkan ẹ̀rọ wọ́n ní wọ́n fún ní nǹkan ẹ̀rọ yẹn wọ́n ní kò gbà wọ́n lọ́bẹ̀ ẹ̀dù wá ní dìmọ́ ta ti fi ọlọ hospital wò àbí ta ti fi tó níbi lẹ́wọ̀ ẹ jẹ́ ká máa gbé lọ sí hospital bàbá ẹ̀ ló dẹ̀ gbámú nínú mọ́tò dé hospital wọ́n fi jọ lọ sí hospital àtọ̀dà ẹ̀dù gbogbo ẹni bàbá ẹ̀ ṣàlàyé fún mi gbàtẹ́mi máa fi débẹ̀ mi bọ́ bẹ̀ẹ́dù mi bá bàbẹ́ gbàtẹ́mi dẹ̀ wọ́n wá dé ṣáà ní báwo ni àti pé abiyamọ wọ́n ṣàṣọ mi pé ó fọ́ stage mi gbàtọ́ ya mo wá lọ bá ẹ̀gbọ́n ọbẹ̀ ẹ̀dù mi ẹ jẹ́wọ́ fún mi ọba ìṣẹ̀lẹ̀ ní ìyá destiny kò sí wọn gbàtọ́ ya mo wá ní ọbẹ̀ ẹ̀dù ẹ̀yìn ní tèmi destiny ti wà nínú àìsàn yìí tipẹ́ kò ṣe pé àìsàn yẹn ṣẹ̀dẹ̀ lé tí nìyí gbogbo àjọ mọ̀ tó bá jẹ́ ipò ọmọ mi ti dákẹ́ ni kò sí wàhálà mo ti rí babaláwo tó sọ fún mi pé nígbà tá a ti lò nǹkan dúdú pé kíní máa ń jágùn ni wípé ká lọ ra tẹ́pílẹ̀tì fún pé tẹ́pílẹ̀tì máa kí ọ̀ ẹ̀ mo ní mo dẹ̀ ṣe kíni mo ní mo dẹ̀ gbéra mo lọ sí àná lógo fúnra mi mo mú owó mo lọ ra tẹ́pílẹ̀tì yẹn mo mú fún frosh ìpè kó gbà àdẹ̀ lò fún ẹyọkàn lójúmọ́ pé tá a bá lò fún ẹyọkàn lójúmọ́ pé wọ́n á jẹ́ kíní yẹn máa kí ọ̀ mo ní mo dẹ̀ ní kí frosh lò fún ó lò fún lọ́jọ́ yẹn nígbà tó díjọ́ kìtàkà mọ́dé bàbẹ́ ó ní kí ni gbogbo eléyìí ipò òdùdú lòun nígbàgbọ́ pé ó lè gbọ́ wọ́n sọ tábìlẹ̀tì yẹn mo lọ bẹ̀ẹ́dùn mo ní ọmọ mi ti wà ní sickness ló ti pẹ́ ẹ ṣàlàyé fún mi tó bá ti kú ẹ jẹ́ kí n gbọ́ ọbẹ̀ dídẹ̀ ní adẹ́sítì mi lè parọ́ fún ẹ̀kọ́ ti bàjẹ́ mo dẹ̀ ní fine ọdẹ ní kíyàwó àwọn ọkọ mọ mi wọnú ọ̀dọ̀ wọn àti èmi àtọbẹ̀ ẹ̀dọ̀ àtẹ̀gbọ́n kò sẹ́ni tó fojú kan wọn ọbẹ̀ ẹ̀dùn gan sunkún níjẹta èmi ò rí ẹkún lójú babaláwo rí ọbẹ̀ ẹ̀dùn sunkún nítorí pé ọbẹ̀ ẹ̀dùn wò pé ha ibi tẹ́ inú dé. ẹsẹ̀ ò débẹ̀ gbogbo awuyewuye tá a wá ń gbọ́ níta táwọn èèyàn ń sọ káàkiri orí afẹ́fẹ́ ń sìn ni pé ilé babaláwo ẹ̀ ló kú sí màá fẹ́ kẹ́ bá wa yọ̀nà náà ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn náà kẹ́ bá wa lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o. ọmọ mi ò kú sílé babaláwo. wọ́n ní babaláwo gbóṣó fún ni tó lò wọ́n láwọn nǹkan tó pọ̀ nígbà tí wọ́n lọ gbé bọ́ọ̀dì ẹ̀ wọ́n gbé pé ó pa àwọn nǹkan tó ti jẹ àwọn kan ló jẹ poison ẹ̀ kí ni nǹkan tẹ́ fẹ́ bá wa sọ sí yẹn. ọmọ mi ò jẹ poison o ọmọ mi ò dẹ̀ kú sílé babaláwo wọ́n gbé dé hospital ló kú sí àbúrò ẹ̀ àti àǹtí ẹ̀ tí wọ́n jọ lọ gbé ní hospital lánàá àwọn náà wà ń bíbá hospital ni wọ́n ti lọ gbé hospital yẹn náà tó dákẹ́ síbẹ̀ náà ló sùn sí mọ́jú ọmọ mi ò kú sílé babaláwo ó kàn jẹ́ yí pé àti fararu àti di bíi family friend pẹ̀lú àwọn ọbẹ̀ ẹ̀dùn débi pé tá a bá débẹ̀ a ní apartment wa tá a máa ń dé sí òun ni o ọ̀rọ̀ mọ́tò tí gbogbo ayé dẹ̀ ń sọ. wọ́n ló ra mọ́tò 40 million. mọ́tò tó rà ẹ bá wọn bàtò tí ń dáwó mọ́tò ó dáwó mọ́tò ni o lọ́wọ́ ẹni jẹrẹ tìtẹ́rẹ́ ló dáwó mọ́tò kò ló ṣọlẹ̀ o torí ọbẹ̀ ẹ̀dùn máa ń sọ fún yín pé ìṣẹ̀dẹ̀ ò gba nǹkan tó le ọbẹ̀ ẹ̀dùn dẹ̀ máa ń jẹ́ kó yé wa yín pé ìṣẹ̀dẹ̀ ò lo nǹkan dúdú gbogbo ibi tẹ́mi náà bá dẹ̀ dé ó ṣọ̀dọ̀ ọbẹ̀ ẹ̀dùn nìkan láti ń ṣáájò fọmọ mi àmọ́ nítorí pé tọbẹ̀ ẹ̀dùn pé wọ́n gbé èrù sórí tọ́jọ́ máa ń post náà fi ní tọbẹ̀ ẹ̀dùn wí o adé kí lórúkọ ẹ̀ ṣe jẹ́ ìlòbí lórí sickness yìí adọ́dọ̀ bàbá kan báyìí tí wọ́n kú tọ́ báyìí wà lójú odò báyìí bàbá ńlá adébẹ̀ àtúndọ̀dọ̀ wòlíì kan báyìí àìmọye wòlíì kò wá mọ́ ká gbé travel lọ lórí ṣiríṣiríṣiríṣi bá a ṣe ń gbé kiri lórí sickness yẹn ìgbà míì everybody ẹ̀yin fans ẹ̀ bá rí lórí stage tẹ́ máa ń sọ pé dọ̀ ibo yóò gbọ́jà ni kò gbọ́jà sickness yẹn ni o gbogbo bàtà ẹ̀yin fans ẹ̀ tẹ́ rí lórí stage tẹ́ rò ipò dọ̀ wípé ó lean sickness yẹn ni o. ṣé àbí ó mu drug ni ó bí nǹkan yẹn. kò mu drug o ọmọ mi ò mu drug o àmọ́ ṣá sickness tó wà lára ẹ̀ nígbà tẹ́mi fẹ́ bọ́ kò lè gbé lọ ló ṣe pọ̀. ẹ ṣe àdúpẹ́ mà yàrá ẹ bá wa dárúkọ yín fún àwọn ọmọ nàìjíríà lápapọ̀. orúkọ tèmi ni Mujidat àbúrò ẹ̀gbọ́n Destiny. ẹ̀gbọ́n Destiny kí ni nǹkan tẹ́ lè bá wa sọ nípa ikú tó pa Afeez Adesina Destiny boy. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó pa yẹn ó ti ń ṣe tipẹ́ because táyìn ìgbà tó bímọ so bàtà fẹ́ ṣe ìkómọ òun náà pè mí ní ọjọ́ yẹn pé oṣù lulẹ̀ wípé nǹkan ń ṣe so wọ́n ṣáà try wọ́n gbé jáde ṣàbọ̀ gbogbo kọ́tà àwọn èèyàn ṣáà sọ online wípé ọbẹ̀ ẹ̀dùn ṣe kíní kan ọbẹ̀ ẹ̀dùn ò pa Destiny because normal ibi tí èèyàn bá ṣáà ti ń rí wòsàn nìyẹn wọn máa lọ mo ò lè máa rí wòsàn lọ́dún èèyàn kan ní ìsìkẹ́ sọ fún mi pé kí n má lọ síbẹ̀ mọ́ ó ṣẹlẹ̀ ni pé wọ́n pè ní ọjọ́ Sunday ní ọjọ́ Saturday mo wà níbi iṣẹ́ wọ́n kọ́ pè mí ní nǹkan bí after 12 wọ́n ní èlò níbo lẹ wà ẹ máa bọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní Destiny but Destiny tẹ̀sán yìí ó pè mí fún ara ẹ̀ ó sọ fún mi pé àyẹ̀lọ́ àǹtí níbo lẹ wà mo ní mo wà níbi iṣẹ́ òun fẹ́ kẹ́ wá sọ́dọ̀ òun lọ́jọ́ Sunday mo wá sọ fún lórí fún pé tí bá wá sọ́dọ̀ òkè máa ń jẹ́ kí n sùn because àwọn máa ṣeré pa ni ó dẹ̀ mọ̀ pé mo lọ bí iṣẹ́ lọ́jọ́ Monday ó ṣàní pé kà wá mo sọ fún rọ́jà náà ni kò ti pè òun bọ̀gbà tó máa pè mí ní after 12 yẹn rọ́jà lọ́wọ́ kọ́ pé bọ́mọ yẹn ṣe wá bá mi wá pè ẹ̀lú àkàmọ́ kí ló ṣẹlẹ̀ Destiny yìí kí ló ṣe Destiny wọn sọ̀rọ̀ mọ́. ìyẹn ta ni àkámọ́ yẹn. jáde Destiny. bàbá Destiny ok. ọ̀gá mi àǹtí Kẹ́mi so inú ọmọ lè lọ wà
àwọn àti Paso 5 and 6 ni wọ́n jọ wà wọ́n bọ̀ láti lọ Paso so bóyá di ìní kí ló ṣẹlẹ̀ mo náà pè mí ní sọ́sọ́ fún mi pé àbúrò mi kí ló ṣàbúrò ẹ̀ wọ́n gba fóònù ọ̀run bóyá pé àkàmọ́ sọ lórí fóònù pé Destiny ti kú ọ̀gá mi mọ̀ pa gbọ́ ọ̀gá mi ṣàṣẹ pé àkàlọ́ sùn mo ní àwọn olè sùn kó jọ kọ́ yẹ ká pè mo ní láti pe girama mi ìgbà tí mo pe girama mi girama ṣọ́ọ̀tì pé pé nǹkan kan ṣẹlẹ̀ wọ́n ní rárá mo pe mọ́mì mi kan náà tó wà ní Ayétòrò mo ṣáà ń pe gbogbo wọn bọ̀ ìgbà tí lè máa mú ká máa dé wọ́n ní ká máa bọ̀ àsọdọ̀ bẹ̀dùn báyìí dọ̀dọ̀ bẹ̀dùn Destiny kan ní kó wà ní hospital so mo adé hospital ìbáyé dé hospital wọ́n ní kó ti kú wọ́n dé ní tilẹ̀ ń tọ́lọ́ ọbẹ̀ ìdú tẹ̀lé wa dé hospital mo àjọ ṣe gbogbo ẹ̀ ní bọ̀ wọn ò fẹ́ gbà kí n wọlé mo ṣàlọ́gbọ̀n mi wọlé àdègbọ́mọ yẹn lọ sí Ayétòrò ìgbà tá à ń lọ nínú mọ́tò àwọn fídíò kọ̀ọ̀kan tó send online èmi ni mo pe bọ̀bọ̀ tó bá gbé because kò sí anybody to help wa èmi ni mo pe bọ̀bọ̀ tó bá mi gbé dé Ayétòrò so ìgbà tá à ń lọ bọ̀bọ̀ yẹn wọ́n ní show ní ọjọ́ Sunday wọ́n máa play ní alẹ́ bọ̀bọ̀ yẹn ló wá sọ fáwọn èèyàn pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ wọ́n ní kò lè jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe fídíò ó send ẹsẹ̀ ni ẹni ẹgùn post ẹ̀. ìgbà ni fídíò yẹn ti káàkiri gbogbo. bí fídíò yẹn ṣe wá jẹ́ òun ni kò ibùgbọ́ kò yí òun gbọ́ because ó wá pè mí lánàá pé kò yí òun àwọn wo ló ń post kọ́ bẹ́ẹ̀ kò ẹ̀kọ́ tí lè máa post ẹ̀ ìgbà tó sọ pé wọ́n yìn jẹ́ ìtẹ̀yìn náà gbà tí adé mọ́ṣúárì mo ò mọ̀ gbà bọ́bọ́ yẹn gùn sí ń bẹ̀. nígbà tí wọ́n ń yọ eyín lẹ́nu ẹ̀. mo ò mọ̀ gbà tán yọ eyín lẹ́nu ẹ̀ mo ò mọ̀ gbà tán yọ eyín bọ́bọ́ yẹn gùn mọ̀ gbà tán yọ eyín lẹ́nu ẹ̀ kò sí anybody tó mọ̀ gbà tán yọ eyín lẹ́nu láàrin wa. so gbogbo awuyewuye táwọn èèyàn wá ń sọ pé ọba ẹ̀dú ló pa á ló fún ní poison jẹ. ọbẹ̀ ẹ̀dùn fún ní poison ọbẹ̀ ẹ̀dùn ò dẹ̀ pa because àwọn èèyàn lórí social media wọ́n láì kọ́ máa fi hàn trend so ọbẹ̀ ẹ̀dùn kọ́ ló pa ọbẹ̀ ẹ̀dùn ò dẹ̀ fún ní poison so kan stop láti máa sọ nonsense online ọbẹ̀ ẹ̀dùn ò mọ ọkàn pẹ̀ because nǹkan tí ó pọ̀ tó ló pọ̀ nǹkan lóòótọ́ mo rí nǹkan tó pọ̀ tíyàn bá kú tó bá fún yàn ní ẹ̀rọ ni ò lè gbé lọ sọ́run ó máa nídìí láti pọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so ọbẹ̀ ẹ̀dùn ò poison ọbẹ̀ ẹ̀dùn ò dẹ̀ fún ní nǹkan tó máa pa. ojú ìwòye yín lórí àwọn ọ̀rọ̀ àwọn ẹni mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ jẹ́ ká fi sí comment section lágbára Ọlọ́run ọba okú ọmọ wọn ní gbé ká ẹnì kọ̀ọ̀kan amọ́lé o ó kó lórí ọ̀rọ̀ ní mídíà kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún wa èrè o.